àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bí tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security mi fúnra wa a nígbà tí dóde ẹnì kankan a dẹ̀ nígbà tí dóde ìjọba kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dóde ìjọba bàbá nìkan ṣe bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ́wọ́ wa a nígbà tí dóde ìjọba a dẹ̀ nígbà tí dóde ẹnì kankan ká fọwọ́sowọ́pọ̀ ká sọ ní orí ilẹ̀ wa gbogbo ibi tó kọ́ wa ká lè because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùṣe àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe ókè náà ó jẹ́ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sáà lè lóko sáà lè lódò sáà lè lọ wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọn á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì à nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká sí Fúlàní oko lórí ilẹ̀ wa ara ìgbà oko wa bàbá ti wá lé wọn kúrò ní oko wa tán táwọn ará ìdàkọ a wá sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kúrò ní gbogbo wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ọ̀sìn wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ èyí tó pé ókè kí lọ́kàn ìyá mi ni wọ́n lérò bá mi wá fún mo ti wá dé bàlá èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ̀ ni ẹ̀ lọ olóṣèlú bá ń ṣiṣẹ́ bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìnyí wọ́n sáré fà á lápẹ́ ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ̀ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè. kẹ́yìn yẹn wá ń bí tẹ́tí ń wò wá jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ tún wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́ wọ́n á pẹ̀lú Prophet Femi Wahab láti Madrid ní Spain lọ́hùn mo kí yín sà ẹ kú dédé àsìkò ìsà. mo kí yín olótù àti gbogbo àwọn ẹmẹ̀wà yín ní studio ń bẹ àtàwọn tó ń wò wá tó ń gbọ́ káàkiri àgbáláyé àánú Ọlọ́run kò ní padà lẹ́yìn wa ọ̀tá ò ní yọ̀ wá ní orúkọ Jésù àmín. àmín ẹ ṣeun sà ọ̀rọ̀ tó wà ńlẹ̀ báyìí eléyìí tó jẹ́ pé ó kọ́dọ̀ ó ti ń gbomijé lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá ń bí a rí i pé ṣe ni wọ́n ń kó àwọn apá òkè ọya yẹn àwọn èèyàn látàpọ̀ òkè ọya wọlé wọ́n ń pọ̀ lójoojúmọ́ ìgbà míì báyìí tírélà bíi 4, 5, 6, 7, 8, 10 ló máa tò tẹ̀léra wọn wọlé ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ níṣẹ́ pọ̀ tó nílẹ̀ Yorùbá ni ara béèrè táwọn èèyàn ń béèrè nìyẹn táwọn èèyàn fi ń wọlé síbí kò wá mọ́ síbẹ̀ wọ́n ní onírúurú àwọn ẹ̀sùn oríṣiríṣi àtàwọn nǹkan tí a ti ń rí tó ń ṣàfihàn bí kí Fúlàní ṣe báyìí lónìí kí wọ́n ṣàyàn lọ́la kán fẹ́ràn jẹko lọ́túnla eléyìí gan ti wá kó wàhálà sílẹ̀ débi pé àwọn baálẹ̀ kan ti sọ pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ìpàdé o lórí ìgbésẹ̀ lórí eléyìí ṣùgbọ́n Yorùbá ló ní ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ wọ́n ní eégún aláré ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí Wolii Femi Wahab ibo ni nǹkan ti ń wọ́ wa gan-an. ẹ ṣe olótù kò ń ṣe àkọ́kọ́ tí máa dá sí ọ̀rọ̀ báyìí rẹ̀ kò dẹ̀ ń ṣe ẹlẹ́ẹ̀kejì ṣe rí Ọlọ́run ni kó ṣàánú àwa Yorùbá Ọlọ́run ni kó ṣàánú wa bí àwọn kan ti ń gbé sókè àwọn kan ń jẹ ọmọlẹ̀ Ọlọ́run ni kó ṣàánú wa ṣe rí n tó máa ń dùn mí ni pé a máa ń gbàgbé ká máa padà kú kí ni ẹ máa ń dùn mí gan wọ́n ní bá aláyà ó ṣe kà ẹ̀ ń bá rọ́ọ̀tù ikú gá kó ṣòótọ́ gbogbo àwọn tó jú lórí ẹ̀ pátápátá tó wà nípò wọ́n mọ ìtọ́rọ̀ yìí ti ń wọ́ wá wọ́n mọ nǹkan tó yẹ kán ṣe ṣùgbọ́n tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ màá kó bára mi kí làwọn èèyàn máa wí kíní kan kíní ṣẹ́rí èmi ò mi ìmọ̀tẹ́ lòmí tó bá kọ̀la kí n má ṣòótọ́ ọbẹ̀ tà kí n kú bó ṣe nǹkan yẹn pẹ́ láyé tó á padà lọ́njọ́ kan ni kí ló ṣe kú sórí òdodo ṣe ẹ̀yin rò pé Awólọ́wọ̀ lè wà láyé kí nǹkan báyìí máa ṣe lágbójú ẹ̀ ó pèfà àkókò
Abíọ́lá àdìbàlá ẹ̀kọ́ máa ṣe lójú ẹ̀ báyà ó pè ṣe rí bí ayé ṣe ń lọ sí ní nǹkan yàtọ̀ kò yé anybody mọ́ ní Nàìjíríà yẹn. Ṣé bí àwọn kan làwọn ọlọ́pàá ṣé bí àwọn kan làwọn sójà ṣẹ́yìn ò láwọn ẹ̀ ní wọn lọ́rẹ̀ẹ́ ni ẹ bá ń gbọ́n tó ń sọ jáde lẹ́nu gan ìlú á máa bá àwọn gbogbo ìlú ń bà wọ́n àwọn tó jẹ́ fọ́ọ̀sì ẹ̀ tó ló ń rí wọ́n ń rí ohun tó ń dùn mí gangan ní mátà yẹn gangan nìyẹn. Tẹ bá ṣàkíyèsí maybe 2 months ago wọ́n complain pé àwọn ọmọ ilẹ̀ Yorùbá south east south west wọn join ológun mọ́. Bẹ́ẹ̀ ni. Kí lẹ́mọ̀ tó ń ṣẹlẹ̀ yẹn wọ́n rí i pé wọ́n fi àwọn jìyà ni wọ́n rí i pẹ́sẹ̀ wọn ò tó lẹ̀ wọ́n rí i pé pàtẹ́ wọn ń lò yan ni. Kí ni ilẹ̀ tí ń ṣẹlẹ̀ bọ̀ ó ti ń pẹ́ díẹ̀ ní nǹkan bíi 20-something years ago kí ni kan ṣẹlẹ̀ nílé tí mò ń gbé wọ́n á lọ pe àwọn sójà tẹ bá rí sójà tó tẹ̀lé mi lẹ́yìn they are 4 tẹ bá rí English tó ń sọ tẹ bá rí ọ̀gá wọn kò lè sọ English kó fi àdírẹ́sì pọ́n ní kí ló ṣẹlẹ̀ mbẹ́yìn ẹni tó dẹ̀jọ́ ga nìyẹn ara bíi náà dẹ̀ ni o wọn sọ fún mi mo rí fúra mi ẹ bá dé EFCC bẹ́ẹ̀ lẹ́ máa bá bẹ́ẹ̀ dé custom bẹ́ẹ̀ lẹ́ máa bá bẹ́ẹ̀ dé ṣé ẹ kí mò ń sọ̀rọ̀ yẹn fún yín tí nǹkan bá ti ń rí báyìí ṣé rí Sunday Igboho tó ń sọ̀rọ̀ ó rí wí o tẹ́rí ó ṣe ń bá a lọ yìí àánú tiwa ò ṣe mí àwọn táwa láyé ń sìn àwọn ọmọ tá a bí ohun tí ojú wọn máa padà rí ẹ lọ sí orí gọ́ọ̀gù sì kẹ́kọ̀ọ́ cut off mark ẹ má fẹ́ wọ school kódà kó ní 90 university were not. Bẹ́ẹ̀ni. Lọ́jọ́ iwájú dẹ̀ ẹ̀dẹ̀ iṣẹ́ kan ló máa jọ gbà yín sí o. Kí ṣe ẹ̀ mú làákà ìdánilójú yín. Ó kèé sí wọ́n fi tirẹ́là káwọn èèyàn wá wọ́n fi tirẹ́là káwọn gbọ́dọ̀ ń kó wọn lọ. Wọ́n tiẹ̀ ti pọ̀ jù sá. Ibi ní àárọ̀ yìí ẹnìkan sẹ́yìn dèkí nìkan sí pé wọ́n ṣe program kan lọ mo ṣe pray tán ní kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà o. Nítorí náà wà lóyìnbó ń bí wọ́n ní Àgídìgbò orí ẹ̀ máa ń sá àti distin wọ́n ní wọ́n ń ṣọ àwọn tó kó èkó lójú kan léyìí lọ. Wọ́n náà fẹ́ máa fi wọ́n ṣiṣẹ́ ní wọ́n wá sọ pé láti Katsina àti kó wọn wá wọ́n fẹ́ ṣiṣẹ́ ní Dangote ṣé kò wá síyàn tó ń wáṣẹ́ lẹ́kọ̀ọ́. Wọ́n náà pọ̀ tó jẹ́ pé wọ́n tọ̀ ní kí mi wo fídíò mi ò ráyè àti fídíò mi kọ̀ mí níbi tí mo ń lọ torí mo tó ní program mi ó ní kò tiẹ̀ ṣe máa sọ ó ń lọ́jọ́ ṣe ń já wọn sóńdó náà já wọn sí Ìbàdàn ṣé ẹ̀yin ò rí pé nǹkan ti ń dé. Kódà ó kọjá bẹ́ẹ̀ lásìkò tá a wà yìí. Mo sọ̀rọ̀ kan fún yín jọ́ tí mo wá sí Nàìjíríà èyí sọ̀rọ̀ tí àná fi ẹsẹ̀ kó tí mo pé nǹkan ti ń ṣẹlẹ̀ nígbà tí mi wà Nàìjíríà mo ń sọ̀rọ̀ 20 years ago sí ọmọ 20 years ago tẹ bá dá wọn ọlọ́kadà pápálẹ̀ máa fi rí ẹ̀yà mi bíi 3-4 láàrin wọn ìsìn Haúsá ló dominate everywhere. So tí wàhálà bá tẹ̀lé ẹ̀sìn ṣáwọn náà kọ́ lọ́wọ́ máa pa àwọn yẹn dànù. Bẹ́ẹ̀ni. Lórí àwọn arábí yẹn wọ́n mì ní business. Olóòtú àwọn èèyàn wa tó wà lókè ní kẹbẹ ẹ̀yin journalist ẹ̀yin ní kẹ ṣiṣẹ́ dọ́dọ̀ wọn kẹbẹ wọn ó dà àwọn onífẹ̀ẹ́ ọ̀nà fífẹ̀ Aláàfin of Ọ̀yọ́ àwọn sẹ́nìtì yẹn tó jálágbára wọn yẹn kẹ bá wọn sọ̀rọ̀ kọ́ wọn àkọ́kọ́ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí because bó ṣe ń lọ yìí tán bá tètè wá nǹkan ṣe sí torí mo sì gbọ́ ní nǹkan bíi wíkì èkó tó lọ́ fẹ́ dá ọlọ́pàá tó máa ṣọ́nú gbó sílẹ̀ tá ló fẹ́ kó bẹ̀. Ẹ sọ wọn tó ní quota system náà láfi tó gbogbo ẹ̀kọ́ ní quota system ó dẹ̀ ń bá nǹkan jẹ́ ni. So mi ò mọ tí mo lè sọ jù yẹn lọ lótú ẹ continue. Ó dà ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ ìbọn ṣe ń kó wọn wọlé tán kó wọn wọlé yìí kì í wá ṣe pọ́n kó wọn wọlé nìkan ìgbà míì wọ́n á kó wọn wọlé pẹ̀lú ọ̀kadà ni wọ́n á kó wọn wọlé pẹ̀lú ọ̀kadà kò ń ṣe ọ̀kadà nìkan ìgbà tó bá tún ṣe ẹ wò nígboro sìn béèyàn bá fẹ́ gun ọ̀kadà láti ibìkan síbìkan àwọn ni ẹ jẹ́ kí n sọ pé àwọn ni débi pé wọ́n ti mọ gbogbo ibi tí àwa gan ò mọ̀ ẹ mọ̀ ọlọ́kadà ló mọ̀ lù wọ́n ti mọ gbogbo ibi tí èèyàn gan ò mọ̀. Bàbá ní àwò níbi tọ́rọ̀ dé báyìí àwọn ará Òkè Ọya yìí àwọn ló mọ gbogbo wọ́n ti mọ̀ lójú wa lọ bẹ́ẹ̀ bá wo àwọn ọlọ́kadà báyìí àwọn ló pọ̀ ńbẹ̀ àwọn gan ló ń ṣe báyìí lọ́dọ̀ wa ń bí bẹ́ẹ̀ ṣe ń ṣe wọ́n ti mọ kọ̀rọ̀kọ́ndú gbogbo kọ́lọ́fín tìlú ní pátápátá gbogbogbò wa gbogbogbò ọba táwọn èèyàn ti ń dáko ṣe gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ti mọ̀ àní wọ́n máa ń sọ fún wa wọ́n máa ń claim ẹ̀ pé àníṣe àwọn làwọn ní ìlú àwọn làwọn nílẹ̀ látàkó Òkè Ọya lóhùn adé sọ pé ìjọba àwọn èèyàn ti ń pariwo ìjọba wọn rí ìgbésẹ̀ látọwọ́ ìjọba ǹjọ́ ní ìgbésẹ̀ kankan tí aráàlú fúnra wọn lè gbé
láti má láàfíà jọba báyìí. ìgbésẹ̀ táwọn ọ̀rẹ́ lè gbé ó pọ̀ ṣùgbọ́n wọn. ẹni ìgbésẹ̀ yẹn pọ̀. bẹ́ẹ̀ ni wọn ò ní gbé. fẹ́ gbé. kí ni ìgbésẹ̀ náà. nítorí wọn ní ṣe pọ̀ nítorí ṣe ọ̀rọ̀ ajé wọn kọ́ máa bá wọn dá sí mọ́. n tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ajé wọn kọ́ máa bá wọn dá sí mọ́. bẹ́ẹ̀ ni. fún àpẹẹrẹ ẹ fún alápẹẹrẹ sà. lágbájá ni ẹ ọmọ olúwa mi ìgbọ̀kadà tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ àwọn náà tí wọ́n ti rí pé òfin patronize èèyàn mú wọn lọ́rẹ̀ẹ́ nìyẹn. àkọ́kọ́ nìyẹn á nira ìmọ̀ sọ pé òní fẹ́ ṣe. ẹlẹ́ẹ̀kejì àwọn alápatà wọ́n máa sọ fún ẹ pé iṣẹ́ tiẹ̀ ń ṣe má dì mí lọ́wọ́ iṣẹ́ tèmi o. àwọn tó ń ṣòkú tó ń ṣènáwó tó ń ra màálùú ṣé ti yí sí àwọn tó ń ra wàrà àwọn tó ń so bàtà tó ti bẹ̀ sí di pé ṣẹ́yìn bàbá rí pé ẹ̀nà gbogbo ẹ̀ tó ti mọ̀ ẹnìkan ò ní kọ́ wọ́n ti fẹ́ jàǹgbà ẹ̀ kọ́ wá jàǹgbà ẹ̀ ṣùgbọ́n ilé tó ń ṣe ìyẹ́sìn wọ́n ń gbilẹ̀ ni wọ́n dẹ̀ ń ta gbòǹgbò. ẹlẹ́ẹ̀kẹta pé a ní àwọn baálé balẹ̀ kò sí létí ò baálé o kò dẹ̀ sí lójú òní balẹ̀ kí àwọn ọ̀dọ́ ọpọlọ fún bá wọn lọ má bá wọn bí wọ́n ti ṣẹlẹ̀ àmọ́ wá dà fi irú ni o. torí ẹ̀ láti ní ìjọba láyé baálẹ̀ láàrin wa o la fi jọba o tó bá ti bẹ́ẹ̀ bí ẹ̀mí iṣẹ́ mẹ́ta ṣùgbọ́n ká kọ̀ọ̀ká ó gbéra lótú kò sí àwọn ẹ̀kọ́ kan jù bẹ́ẹ̀ lọ tí mo rí ń bẹ̀ nìyẹn o tó bá ti ní pọ́ńpà tó ti àwọn ará bíi wọ́n máa gbilẹ̀ ni òṣùpọ̀ tó lè dàbí bẹ́ẹ̀ fọ́dẹ̀ àwọn báyìí lọ gbélé fún wọn mọ́ ẹni bá nílẹ̀ wọ́n talẹ̀ fún wọn dábàá ṣe bẹ́ẹ̀ ẹ gbàgbé ẹ̀. kéèyàn gbàgbé ẹ̀. tí mo kàn rí bẹ́ẹ̀ ni wọ́n lè ṣe yàrá àlù fúnra wọn. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kọ́ máa ṣe nǹkan kan kọ́kọ́ máa bá ètò ń ta kókó ẹ̀ ń bá ara ètò ń ṣe bàtà ẹ̀ ń bá ṣe ètò ń ṣe kọ́nà ètò. wọ́n lówó jẹun náà wọ́n náà bá sí fún wọn tó ọ̀bàrán náà bá kọ̀ọ̀kan mọ́ ẹnì kan ò ní kọ́kọ́ tó máa gbé gbá wọn tí mo kàn rí náà lè ṣe ni aráàlú o tí mi rò wọ́n lè ṣe ràn wọ́n lọ́wọ́ wọ́n sì lọ bá alẹ́ ìlú kó máa kọ̀ọ̀kí gbogbo gbà kó máa kọ̀ọ̀kí gbogbo gbà nǹkan báyìí la fẹ́ alẹ́ fẹ́ tẹlifíṣàn lọ bá gọ́fúnà nígbà bàbá bá dìde tó bá bí dìde tó tẹ lọ bá gọ́fúnà kí ló ń ṣẹlẹ̀ from there ṣùgbọ́n bó ṣe ń bá lọ yìí kálukú tiẹ̀ lẹ́nu kò kàn wọ́n ni wọ́n dẹ̀ máa ń kọ́ pé abáni kò kàn wá ó lè kọ́ni tó máa kàn tó máa padà kàn wá. bẹ́ẹ̀ni. so tí mo kàn rí nìyẹn olójú. ó dáa àwọn kan wà tí wọ́n máa ń sọ pé wọ́n ń dá padà ìyẹn àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n dá sílẹ̀ a máa ń rí nínú àwọn ìròyìn nígbà míì wọ́n á dá tírélà dúró wọ́n á ní wọ́n dá wọn padà nígbà tí wọ́n fẹ́ máa wọ àwọn ìpínlẹ̀ Yorùbá kan ṣùgbọ́n ìdápadà yẹn ìgbà míì wọ́n á ní wọ́n fi wọ́n sílẹ̀ pé nígbà tó yá tí wọ́n rí nǹkan tó burú nú ẹrù wọ́n fi wọ́n sílẹ̀ ìmíì wà wọ́n á rí wọ́n ní tó bá ká oríṣiríṣi àwọn nǹkan burúkú bẹ́ẹ̀ lóyún ẹrù wọn ìgbà tó bá yá àtún ní gbọ́ kankan mọ́ ṣé ẹ rò pé ikọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n torí ẹ̀ dá irú nǹkan tó wà nílẹ̀ yìí sílẹ̀ ṣé ẹ rò pé wọ́n sì ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ bí? àmọ̀tẹ́kùn ò lè operate kọjá àbí tó ń operate yẹn nǹkan federal ló ń control wọn dẹ̀ fún wọn lágbára kan kọjá kan gbé ìbọn tó fi ń pa ọ̀pẹ dání ṣé ẹni fẹ́ lọ bá èèyàn sí pé ìbọn tó ń gbé dání ó lè yin fọ́ ẹ̀kan náà pẹ́pẹ́ ẹ̀kan náà máa ìbọn tó kì í ní kí wọ́n ní bá mọ́ bẹ̀ kò ní pàṣẹ ẹ̀ so kò sí nǹkan tó lè ṣe kò sí nǹkan tó lè ṣe so àmọ̀tẹ́kùn wọ́n kàn wá gẹ́gẹ́ bí camouflage ní for now because gẹ́gẹ́ kan fi dẹ́rù bá yàn ó tán wọ́n dàbí kí wọ́n lóun gbọ́dọ̀ kó ń gbọ́kàn lọ́dọ̀ ẹ̀ sí ni wọ́n náà gbọ́dọ̀ ní wọ́n tó wá fi depend ara ẹ̀ lé ọ̀dẹ̀ ni kò fún ẹ lálàá àti pé nǹkan báyìí ẹ múra ọ ṣé ọ̀dẹ̀ yọkan táwọn ní fọ́ọ̀tì kò gbé bẹ́ẹ̀ tó bá a bá kí ló fẹ́ ṣe. kò sí. ṣùgbọ́n á yí sílẹ̀ lọ́wọ́ àwọn olè ti dé o ṣùgbọ́n pé ẹ̀kọ́ síbi kan tẹ́gbà tó mọ wá gan máa pọ̀jù òun lọ kọ́ máa jáde ìfọ́nà gan máa padà sọ́mi yìí sì àmọ̀tẹ́kùn tó dálé wọn ọ̀rọ̀ wọn lágbàwọn torí Buhari ò sọ́pọ̀ tẹ́ ẹ wo tí bá ní kí n kẹnu bọ ọkọ̀ tó ṣẹlẹ̀ ní Nàìjíríà nípa ọ̀rọ̀ security nǹkan pọ̀
bẹ́ẹ̀ lótú ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ mo ti bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ó jù bẹ́ẹ̀ yẹn lọ olótú ẹ jẹ́ kí n sọ ẹ̀ náà. Nípa ti àwọn àgbẹ̀ àti àwọn darandaran tí ìjà wọn ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà ṣé nǹkan máa ń jà lójoojúmọ́ gbogbo ìgbà ní ìgbọ́n kẹran jẹko àwọn kẹran jẹgẹ ojútùú wo ni ó wà lọ́wọ́ aráàlú táráàlú náà lè sà lórí ẹ̀ ṣó wà. ó wà mo sọ mọ́rọ̀ tí mo sọ ń sìn ṣé mo tún kó máa wọ́n ra ẹran ni ní Ògùn state lásán ní ìṣẹ́jú Abẹ́òkúta lásán Abẹ́òkúta kẹwò yìí Abẹ́òkúta lásán tó wọn bá ara màálù ní ọ̀sẹ̀ kan wọ́n ara màálù 30. èló lẹ́kẹ̀ẹ́ sá bẹ́ẹ̀ ni abẹ́kọ̀. ẹ sọ pé 30. 30 kẹ̀ lọ́sẹ̀ kan ẹja sọ pé wọ́n ra 1000 lọ́sẹ̀ kan. ṣe ti rí. ó máa jù bẹ́ẹ̀ o. ẹ bá sọ dùn mí pọ̀ ẹ wá sọ fún mi ṣé ìgbàdé bá ń patronize àwọn ọ̀tá yín báwọn bá pọ̀ sí ìṣẹ̀lẹ̀ àwa Yorùbá yìí ẹ wò lóòtú ìfẹ́ bínú ṣé a máa rí ọ̀nà àbẹ̀ a máa gbanú gbó. Lára kò sí problem ẹ fi ọmọ àparò sábẹ́ à ń tà ẹ náà dákọ̀ 1000 pọ́n sí ọ̀dà Abẹ́òkúta nìyẹn o ní wọ́n state nìyẹn o kò tí ì ṣe owó dé Ẹ̀gbádò kò tí ì ṣe Ìjẹ̀bú nígbà tó bá ń gba tó bá ń rẹran bíi 4000 ní state kan 4000 tó state ní tó fi ra bíi 4000 ẹ wá ṣìnà ògbólẹ̀ Yorùbá báwo lára bí òṣèlú máa mobilize tẹ́lẹ̀ wọ́n rí oúnjẹ wọ́n rówó náà wọ́n rí oúnjẹ wọ́n rówó náà ṣe ẹ̀ńdó méjì sí tí ò rà àkọ́kọ́ fẹ́ràn yẹn lórí pé kọ́ máa jẹ káàkiri ọkọ̀ ẹ̀ta sí ẹ̀rọ tó kékeré báyìí ó lè tà á ní 400,000 ẹ̀wò tó máa dé léèrè ẹ̀wò tó máa lérè so wọ́n rí owó nù kíní yẹn gan wọ́n lè rí pé àwọn làwọn àjù àwọn south àwọn sábẹ́ ló ń ṣò òkúrò ìlà òkè lọ́wọ́ tí wọ́n bá kó wọn sí ẹ̀ náà ni ẹ̀rí yọ kíní ọ̀kẹ́ kan nígbà lọ lé ẹni ọ̀dọ́ wa ló ti rí kíní yẹn ta tó bá ti patronize wọn ṣé rí àwa èèyàn yìí ọdún ló máa yọ wá o àwa Yorùbá a ti máa gbàgbé consequences of everything that we are doing we just want to do it for our own personal reason. ok ẹran sì wọ́n fi ṣènáwó ẹran tẹ́ ẹ̀ sọ ìwọ́n ti jẹ́ oko olóko bàjẹ́ èyí tẹ́ fún ara náà máa tún padà wọ́n ok wọ́n rà pé kéèyàn máa fi ọwọ́ kan tí kí nǹkan ṣe kí wọ́n máa fọwọ́ kan bàjẹ́ ẹ̀ ronú sí wọ́n patronize àwọn ará bíi ifá àgbẹ̀ tẹ́ ẹ̀ sọ ìjẹ́ kí iye ẹ̀kú lọ́la sí ọ̀sán náà máa lọ bá tẹ́kọ̀ọ́ fẹ́ràn màlúù náà Fúlàní tí wọ́n máa lọ patronize kan táì èmi ò gbélé yẹn nìkan kan ṣùgbọ́n tí ọba kí ọkàn ṣe ẹ̀ka náà wọ́gbọ́n àti inú dá mo kàn ọ̀dọ̀ níbẹ̀ nìyẹn olótú. ó dà ẹ ṣeun fún àlàyé yín ṣùgbọ́n àwọn kan ní àdúrà náà la máa gbà ẹ gbọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ṣáàdúrà náà ni. báwo lè ṣe máa ń sọ̀rọ̀ báyìí àdúrà la máa gbà nígbà tí Trump lọ Saudi Arabia ẹ̀mọ ìtọ́ ni wọ́n fi ra weapon àfa olómọ pé ó yẹ Saudi lọ kí lè ta wá jẹ náà Israel ní kìsẹ́ńtì ti wá weapon náà fi gbà wọ́n tún àdúrà náà ń gbà ní ṣé rí ẹni tí ń ṣàlẹ́kùn yíyá àwọn èèyàn dáadáa ìránṣẹ́ Ọlọ́run ni mí mo dẹ̀ máa ń gbàdúrà lóòótọ́ ṣùgbọ́n ẹ má jẹ́ ká máa gbé nǹkan bọ́ra wọn Ọlọ́run ní ká má gbàdúrà Ọlọ́run ní watch and pray kò ṣe pé pray and pray watch ni pé kọ́kọ́ wo tó máa ṣe níyàwó sì ń dá abisan adéwálẹ̀ ò bá yàwó ẹ̀sùn tọ́lọ́run ní abẹ́ fún un. láìsọ ní ẹ̀mí mímọ́. ẹ rò ẹ lọ́wọ́ sí ẹlẹ́fẹ́ kọ́lé ẹ wá lọ́wọ́ fún mi nílé lọ́wọ́ tí ń talẹ̀ fún fẹ́ ralẹ̀ tọ́lọ́run ní abẹ́ lọ ralẹ̀ bí gbogbo nǹkan tá a máa kọ́ lọ́rùn yẹn Áfíríkà bá ṣe ronú máa ń yà mí lẹ́nu gan. mo ṣe máa ń sọ̀rọ̀ sí ní mú ṣọ́ọ̀ṣì báyìí pé báwọn ṣe wà ṣọ́ọ̀ṣì ẹgbẹ́gbẹ́ báwọn ṣọ́ọ̀ṣì wọ́n á ní mọ́tò wọ́ mi lọ ibi táwọn lọ ẹ̀ ṣé nígbà tí ó ronú bẹ́ẹ̀ yẹn ó máa ń yà mí lẹ́nu lọ́nà inú àdúrà èèyàn fi ń sọ̀pọ̀tì ultimate wọ́n fún yín àdúrà ní last option kò tí first option ẹlòmíì ó rọmọ ẹ̀ tó mu sìgá ó rọmọ ẹ̀ tó rìn kúrin kò ní ojú tọmọ yẹn a máa lọ tó fún apáṣọ bá ń gbàdúrà ṣé o mọ̀ kọ́ ẹ̀ kó sọ fún ẹ pé tó ṣe ò dá kọ́ ẹ̀ kó ṣe kọ́ kó náà kọ́ làdúrà ìgbésẹ̀ wà very important step you must take some step
gbèsè ọkọ̀ gbé náà lójú mo kàkà lẹ̀ kọ́kọ́ gbé àwọn gbé yẹ wọ́n ní gbé gbèsè yẹ. ó máa ń jà mí lẹ́nu wọn láwọn kan ṣe pọ́ọ̀tì náà ìrìn ní ẹ̀ Yorùbá kí kọ́ọ̀tì yẹn wà lè bá àwọn ọ̀tá yín jà fàyà ara yín àti wàpára Yorùbá máa bá gbà nù. kí lè máa bí mi nù wọ́n fẹ́ ṣe kọ́ọ̀tì tó múra ká ìdání. mi sọ pé mo sọ̀pọ̀tì wọn o ṣùgbọ́n tí èkó dẹ̀ ṣe kí ló fi wúlò fún àwọn ìyá rẹ̀ máa para nígbà ní ẹ̀jẹ̀ ara rọ̀dà àwọn tó ń pa bàbá yìí wà lóko àwọn tó jọ ń jẹ wọ́n tẹ̀ jí ìyàwó abẹ rí ọkọ̀ ṣe sí ìyàwó yẹn. kókó máa pa kọ́pù náà tí wọ́n mọ́ lọ́bọ̀ mí. ètò kọ̀ọ̀kan dà ní ẹfẹsẹ̀ rírì kó tó ṣe oṣù méjì ìlú yẹn á dá. irọ́ ẹni ọ̀sán ọ̀sẹ̀ rẹ̀ kúta ọ̀sẹ̀ pẹ̀lú wọn náà ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ so tí mo fẹ́ sọ nìyẹn olóòtú ẹnu ẹ̀rọ. ó lágbára ó dáa ẹ ṣeun. wọ́n kọjá agbára o ìlú wa ní. ó dáa níbi tọ́rọ̀ wá dé báyìí màá fẹ́ kí ẹ fi àmọ̀ràn síta sí i tó bá wà kẹ́ ẹ sì dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ kẹ́ pe nọ́mbà yìí fáwọn èèyàn. Hello, mi gbọ́ yín dáadáa o. mo ní bẹ́ẹ̀ bá ní àmọ̀ràn tó bá tún ṣì wà ẹ lè fáwọn èèyàn lámọ̀ràn ní ṣókí kẹ́ ẹ dárúkọ yín kẹ́ ẹ sì pe nọ́mbà yín. àwọn tí mo fẹ́ fún àwọn èèyàn ni pé tí a bá wò dáadáa sí ilẹ̀ Yorùbá èmi ò sọ ọ̀rọ̀ lóko mi oúnjẹ ń mọ́ bàjẹ́ Ọlọ́run kẹwàá lórí ẹ̀rí pé tí àgbàdo bá jábọ́ lẹ̀ lápá kan ló kẹ̀ káàrẹ̀ tí fún mi ọ̀tọ̀mátìkì Ọlọ́run ò fi rí pa wá o ṣùgbọ́n àwa làmọ́ tó kàn la fi ń jẹyà. náà kí dáhùn tó kàn tó yẹ ká mọ̀ ni pé kí ló fà á tí ebi fi ń pa wá nílùú wa tílẹ̀ wá dẹ̀ lè gbé oúnjẹ dání. àwọn báyìí ló fà á àwọn báyìí tó fà á yẹn kí ló ń ṣe nílẹ̀ wa gangan. wọ́n fẹ́ràn jẹ́kù ni ẹran tó fi ń jẹ́kù yẹn bọ̀ ló ń tà á sí àwọn náà lára. tó ń túmọ̀ sí pààlà ń ṣe ra wa. kí ló máa wá ṣe. ṣe nígbà tí mo wà ní Lagos State ọ̀rẹ́ mi kan àti máa ń ṣiṣẹ́ ẹran ní ẹ̀rọ ti bà mí ní odò wọn lásán wọn ń pa ẹran 100 ní òyìnbó. nígbà yẹn dẹ ni o ètò ṣe sin mọ́ o. nígbà yẹn ìlú wa ń bèrè pé wọ́n ní ìmọ̀ye àwọn tó wà ní Èkó lásán Èkó nìyẹn o wọ́n á wò ó pé ṣe rí tọ́ba ti pa ṣe rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí kò ní tẹ́ àwọn alápatà lọ́rùn o ẹ jẹ́ n sọ tọrọ fún yín torí àwọn kan wọn ní kí káká máa lọ yálé ni ṣùgbọ́n àti ẹ̀kọ́kọ́ ìmọ̀ àmọ̀ràn tí mo lè gbà jù bẹ́ẹ̀ lọ ní ibì kan tó solution nìyẹn mi ní parọ́ fún yín nígbà tó káńsù ọ̀kadà àwọn kan sọ́fà fún gbàdé ẹ̀rín wọ́n padà balance ara wọn o tó bá ti ra ẹran yìí mọ́ ẹ gbàgbé ẹ̀ tó bá ṣe ń patronage ara bí ẹ tẹ́ ń yọ ṣe bàtà lọ́dọ̀ wọn tẹ́ ń gọ̀kadà wọn tẹ́ ń ṣe gbá tẹ́ ń ṣàwo ẹ gbàgbé ẹ̀ wọ́n lè fi mọlé káàkiri tó máa ti kí àbá ẹ̀ gbogbo tó máa káwọn èèyàn lọ mo ti ní experience ẹ̀ gbogbo tó mọ̀ yàn tí tó ti tọ́mọ̀ ká ìyá mi ló bá wọn máa káwọn èèyàn lọ kódà fi jádùúgbò báyìí wọ́n máa pa wọ́n dànù. lastly àwọn tó máa gba àwọn èèyàn ní pé olóòṣè sọ ẹ jẹ́ ká kó fún àdúrà ṣùgbọ́n ẹ má yẹ ká gbọ́kàn ládùúrà nìkan ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ tá a bá ti rí nǹkan kan tí ò bá ti rí bákan ẹ̀yin ọ̀dọ́ ẹ kóra ń jẹ lọ baálẹ̀ lóyún kí baálẹ̀ lè bá ọba dẹ̀ máa fún wọn ní mandate torí ó kan nìkan lé ní ó lè wá kan ọ lọ́la bàbá tó padà nù yẹ́yà tó padà nù olóòtú ìyà ń jẹ àwọn èèyàn Nàìjíríà o ìyà ń jẹ àgàgà àwọn arúgbó yẹn àwọn ọ̀dọ́ sì dá díẹ̀ tó ti lè jáde àwọn arúgbó yẹn táwọn olówó lọ́wọ́ olóòtú táwọn tó bí ìyá mi ń lé tẹ́ pé oúnjẹ kan náà ń jẹ lójú ó ti rú ẹbí àtàmì sọ̀rọ̀ pé òun á máa gbọ̀n báyìí náà láwọn òru jẹjẹ ni àánú adé máa ṣe ni ìyẹn lẹ́kọ̀ọ́ má gbàdá fún mi ní ó fún mi lówó afẹ́ fún mi jẹ́ kí n fáwọn aláìní àwọn arúgbó ẹni máa ń fún because tí wọ́n ti ń sọ̀rọ̀ báyìí òun á máa gbọ̀n báyìí náà láwọn òru jẹjẹ ni bẹ́ẹ̀ni ìwádìí fún ní 1,500 1,500 kẹ ìnáwó làwọn máa ná 5,000 yẹn tán fẹ́ máa tẹ̀lé àgbá lóde ló jẹ́ wọ́n 5,000 lẹ́ẹ̀kan jọ́ kan náà bàbá owó yìí ti pọ̀ wọ́n ní ìlú ti bàjẹ́ Fúlàní náà já wọn ké àwọn ìyá yìí máa ń sọ fún mi nìyẹn
ẹni wàá tó lè kó wá aṣọ alápàtà ń sìn báwa jẹ́ pé kí àwọn máa gbé kí mílíọ̀nù yẹn máa jẹ ìyá báyìí owó tó ń ṣẹlẹ̀ lẹ́kìtì Èkìtì this country this state ohun tó ṣẹlẹ̀ tí bá ti àwọn bá lọ rè wọ́n fọwọ́ lọ́hùn bẹ̀yìn gbogbo ẹni tí wà lókè pátápátá app of rep ní sínú ètò ìjọmọ Yorùbá àwọn ní kẹ́kẹ́ ká má bẹ̀yẹ àkọ́kọ́ ṣe ṣùgbọ́n a gbọ́dọ̀ máa bá lọ báyìí. Torí àwọn tó yàn yín sípò àwọn ló wà ní wàhálà yìí o àwọn tó yàn yín sípò àwọn ló ń bá àwọn náà lóko ló ń bá àwọn àbúrò wọn sùn. ẹ̀yin àwọn àmbẹ̀ wáyà ẹ̀yin pásítọ̀ ẹ̀yin kírísítẹ́nì ẹ̀yin àfa ṣé ń tẹ kánú kí ní inú ìwé Ọlọ́run ni. àwọn tó gbé ilé ibì kan wọ́n ń jìyà èyí ò lè rí ọkàn ṣe sí. wọ́n lè má pè kọ́nà Yorùbá mi ò lè wá kú kò ní kí ó lè bàbá ẹ̀ ẹ jẹ́ ká rò ó dáadáa o. a ò lè máa bá lọ báyìí ẹ jẹ́ constitution sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tó ń fìyà jẹ wá nílùú wa because àwa náà ṣe afẹ́ wá sílé àwọn tó ń wọ́n sí ọmọ máa bẹ̀rù ní wọ́n máa bẹ̀rù ní wọ́n máa ibi Lagos state láti kọ́ káwọn èèyàn wá mo ní mo wò láàárọ̀ yìí wọ́n sọ wọ́n ní kí n lọ wò Lagos state kò ṣèlú bòmí o mo káàkiri kọ́ láàrín wọn nìkan wọ́n kidnap ẹ̀ Lagos state ṣẹṣẹṣẹ tiri nígbà tí wọ́n fẹ́ sásì nígbà tá a wà ní kékeré táwọn èèyàn bá ní problem ní city wọ́n máa lọ sábúlé ni wọ́n á gbé lùbọ́ wọ́n á gbé ṣu ẹni bá lọ abúlé sí náà bàjẹ́ òun náà gbé wàhálà tí wọ́n jí gbé ó tán mo lè fẹ́ rí. Ọlọ́run bá wa ṣe o àwọn ọ̀rọ̀ wà lọ́wọ́ ilẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ àfìmọ̀ṣọ̀ kan àwọn ọ̀tá ẹ̀ ti yí wa ká wọ́n ti wọnú wa tí wàhálà bá ṣẹlẹ̀ ẹni tí òkan ló máa rà wọ́n rò bóyá o smart torí pé kíni ẹni tí ìjógun bá dé ẹni tó máa kú kò lè mọ́ra ẹni tó máa yè ó lè kó ló máa escape ẹni tí ò ń ṣọ́ ohun tó ń ṣe ò lè mọ̀. wọ́n máa pa ló pé ogun ló ń ṣe ní mú aláàtọ̀ very careful so olóòtú ti máa gbà láwọn èèyàn lámọ̀ràn kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe. orúkọ mi ò yí padà Prophet Femi Wahab ni mò ń jẹ́ nọ́mbà mi ò yí padà +3469256 +3469256 nígbà tẹ́ fẹ́ wà lórí YouTube náà ẹ lè lọ sí Believer Citadel TV ẹ lè wà lórí YouTube nígbà tẹ́ fẹ́ lọ sórí Bembeyeke láti mọ dájú ṣe kó wá pọ̀ láti jọ ẹ lọ sí Google ẹ kọ Prophet Femi Wahab síbẹ̀ ẹ rí oríṣiríṣi fídíò látọ̀dọ̀ Bembeyeke láti jọ ṣe papọ̀ ẹ ṣe. tó ẹ ṣeun o Prophet Femi Wahab láti Madrid ní Spain fún àwọn ọ̀rọ̀ yín àwọn èèyàn náà sì ti ń gbọ́ báyìí ẹ̀yin èèyàn wẹ jẹ́ àṣà ẹ̀ fáwọn èèyàn yòókù tí ò tí ì wò ó tí ò tí ì gbọ́ kẹ́ ẹ máa ṣíà ẹ̀ kẹ́ ẹ kọ́mẹ̀ntì èrò tiyín àti ó ń tẹ̀rò gẹ́gẹ́ bí solution ojútùú sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí lẹ̀yin rò ẹ já mọ́ ní comment section Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bembeyeke lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò lóní Bembeyeke ẹ máa ṣíà ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bembeyeke. It's not homes and properties, real estate tó fà kọyọ, wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. It's not limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé, kó lè fi wá mọ̀nà. It's not lónìí industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ ní mọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. It's not homes and properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ni. Torí agbóhùnjẹjọba tójó lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ It's not homes and properties. Yeah. Real estate tó fà kọyọ, wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Tó jójúlówó. It's not limited, you are too much o.